Atọ̀nà gbogbo ilẹ̀ Yorùbá olóyè Yínká Bọ̀dé George ó mà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ ọ̀gá ẹ̀ nínú iṣẹ́ ológun olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sọ nípa ìjọba Tinubu àti orílẹ̀‐èdè láìpẹ́ yìí tí olóyè Bọ̀dé George tó sì jẹ́ kó di mọ̀ pé òun ò gba nǹkan tí Ọbásanjọ́ sọ náà o bí kò ṣe pé nǹkan tó yàtọ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ǹjẹ́ kí ni Ọbásanjọ́ sọ tí Bọ̀dé George tó ń fèsì lé lórí? Ó máa ní ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ wípé ètò ìjọba àwarawa tó ń jẹ́ democracy lórílẹ̀‐èdè yìí ó ti ń kú lọ ó sì ti ń parun lọ díẹ̀díẹ̀ tó sì ló ṣe òun láàánú nítorí pé bí a bá lajú sílẹ̀ tí wọ́n fi pa democracy àdánù àti àbámọ̀ ọjọ́ iwájú ni yóò jẹ́. Ọ̀rọ̀ ẹ̀ mà ní olóyè Bọ̀dé George ló ń fèsì sí nínú àtẹ̀jáde tó fi síta fún gbogbo àwọn oníròyìn lórí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde náà ni olóyè Bọ̀dé George tó tún jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ló ti jẹ́ kó di mọ̀ pé òun kò gba ọ̀rọ̀ tí Ọbásanjọ́ ọ̀gá òun sọ wípé democracy ó ti ń kú ní Nàìjíríà. Ó ní tí òun yóò gbà ó ní wípé àwọn tí wọ́n ń ṣàkóso democracy àwọn gan-an ni wọ́n ń ba democracy jẹ́ tí kìí ṣe pé democracy ń kú. Ó láwọn tó wà nídìí ẹ̀ àwọn ló fẹ́ jẹ́ kí democracy kó lọ sóko gbàgbé lórílẹ̀‐èdè Nàìjíríà. Olóyè Bọ̀dé George wá jẹ́ kó di mọ̀ pé gbogbo àwọn nǹkan tí ó jẹ́ kí ológun gbàjọba lọ́jọ́sí tó jẹ́ kí wọ́n da ètò ìjọba àwarawa lágbẹ́dárú lọ́jọ́sí òun ló tún ti ń ṣẹlẹ̀ láyé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí. Ó ní ṣùgbọ́n èyí tó ń ṣẹlẹ̀ ò kàn wọ́n kàn ń lọ wá agbára ni. Ó ní bẹ́ẹ̀ ṣe fẹ́ fi agídí yọ sẹ́nítọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi Central sẹ́nítọ̀ Natasha Akpoti-Uduaghan tí wọ́n fẹ́ fagídí yọ orílẹ̀ jẹ́ ẹ̀sìn ńlá nítorí pé ṣé n tó kàn lórí ọ̀rọ̀ Nàìjíríà lásìkò yìí rèé kí wọ́n máa jà lórí ọ̀rọ̀ obìnrin. Bẹ́ẹ̀ ló tún jẹ́ kó di mọ̀ wípé lásìkò tí ebi ń pa àwọn èèyàn tí ara ń ni àwọn èèyàn ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ó tún gba orílẹ̀-èdè France lọ olóhùn lọ ń jíròrò lórí ìjọba òun. Ó ní gbogbo eléyìí fi hàn pé Tinubu àti àwọn tó jọ ń ṣèjọba wọn ò náà ní orílẹ̀-èdè Nàìjíríà táwọn mẹ̀kúnnù. Bẹ́ẹ̀ ló tún jẹ́ kó di mọ̀ pé àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Nigerian Senate ó láwọn náà ti gbàbọ̀dé oníyàtọ̀ sọ̀rọ̀ Natasha tó ń jà sí. Ó ní ọ̀rọ̀ Rivers níbi tí Tinubu ti kéde ìjọba pàjáwìrì ó ní dípò kí ìdá méjì nínú ìdá mẹ́ta wọn kó fọwọ́ sí ìjọba pàjáwìrì náà ó ní wọn ṣe bẹ́ẹ̀ níṣe ni wọ́n ní ká máa fi ọ̀rọ̀ ìyún ohun ẹnu ká máa fi dìbò èyí tó ló tako òfin. Bọ̀dé George wá ránṣẹ́ ti Tinubu ó ní kó tẹ̀ jẹ́jẹ́ o ó ní kó rántí pé ẹnì kò lo ilé ayé o. Ó ní bó bá ní agbára lénìí kó mọ̀ pé agbára yóò kúrò lọ́wọ́ òun lọ́la àti wípé ìbẹ̀rẹ̀ ìjà ilẹ̀ yẹn mọ̀ èèyàn kì í mọ òpin ẹ̀.